kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì akéde Yorùbá TV ìròyìn Gbos ni mo mú wá fún yín orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè ẹ máa gbọ́ ìròyìn náà bó ṣe lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa wuyewuye ìjà àti tí ń lọ láàrin olóyè ọmọ Adéyẹmọ àti Ìbà Gani Adams ti sọ̀rọ̀ ó ti fohùn lédè ó ti fèsì lórí ìwé ìpẹ̀jọ́ èyí tí agbẹjọ́rò olóyè ọmọ Adéyẹmọ tó fi pè é bí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn báyìí ó ní ọ̀rọ̀ kan ti ń já rìnrìn lórí ayélujára níbi tí wọ́n ti mú fọ́nrán tí Ìbà Gani Adams tó ti ń sọ wípé olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣá ó lọ́wọ́ nínú ikú tí ó pa gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí eyín Bọ́lá Ìgè tó sì tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ní Nàìjíríà nígbà kan rí olóògbé Bọ́lá Ìgè ó ní wọ́n ti sọ wípé ó ti fi ẹnu àbùkù tó ti pa irọ́ ìpànìyàn mọ́ olóyè ọmọ Adéyẹmọ èyí tó ti ń jà rìnrìn lórí ayélujára láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí wàyí o ìgbà tí agbẹjọ́rò olóyè ọmọ Adéyẹmọ tí ó kọ lẹ́tà sí ìta fún Ìbà Gani Adams wípé kó bọ́ síta kọ́ńbọ́ọ̀kì kó wá tún ọ̀rọ̀ náà ṣe bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ tí ó sì tún san owó ìtanràn wípé òun pa irọ́ mọ́yàn pẹ̀lú owó tó tó owó tí wọ́n sọ wípé yóò san èyí ló fà á tí Ìbà Gani Adams tó fi wá fi ohùn léde ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n látẹnu agbẹnusọ rẹ̀ Kẹ́hìndé Adérẹ̀mí ó ní dídákẹ́ tó ń dákẹ́ tẹ́lẹ̀ níṣe ni òun wo títa àwọn ọba àlàyé nílẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà tí wọ́n ti pè òun sẹ́yìn tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti di ti ilé ẹjọ́ báyìí òun ò lè ká ọwọ́ gbéra kí òun wá máa fi èyìnbó pé ara òun lólè ó ní tó ṣẹlẹ̀ gan-an nípa fọ́nrán òun ni pé wọ́n ti yọ kúrò ń bẹ́ẹ̀ wọ́n tó ti fi kún un pẹ̀lú pé ó ṣe jẹ́ sí pé òun kọ́ ni òun sọ gbogbo ọ̀rọ̀ èyí tí wọ́n gbé káàkiri orí ayélujára yìí èmi ò mọ̀ wípé wọ́n tún ti ń tọwọ́ bọ WhatsApp níbi tí wọ́n tún ti ń fi ohun kún ohun tí kì í ṣe ẹni Ìbà Gani Adams ti wá sọ wípé òun kò mọ nǹkan kan wípé àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho ṣá wọ́n kàn dọ́gbọ́n láti fi ba òun lórúkọ jẹ́ ni wípé òun ò sọ tó jọ bẹ́ẹ̀ wípé ó mọ̀ nípa ikú kan àbí títí chief of staff ti ìpínlẹ̀ Èkó àti ti èyí tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wọ́n ti ṣe àfikún gbogbo ẹ̀ wọ́n sì ti yọ àyọkúrò fún un ó ní òun ti wá dúró báyìí o láti fi ohùn lédè wípé òun ò mọ nǹkan kan nípa fọ́nrán ọ̀hún tóní tó ń sọkọ ni wọ́n ń gbé jáde òun ni lótìtọ́ àti lódodo ni òun ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ó jọ wà tí àwọn jọ sọ̀rọ̀ ní ìlú òyìnbó náà láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ní ó sì wá jẹ́ pé ọwọ́ Sunday Ìgbòho ṣá ó ní àṣírí ọ̀rọ̀ náà tú sí tí wọ́n ń fọn káàkiri ó ní ó kàn fẹ́ fi ba òun ní orúkọ jẹ́ ni wípé bí ọjọ́ mélòó kan báyìí òun náà ni ọmọ Adéyẹmọ pariwo pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé òun kì í ṣe ọmọ Yorùbá wípé ìran tápà ni òun ó ní gbogbo eléyìí ìbanilórúkọ jẹ́ ni ó lóun ti wá sí tán báyìí bí Sunday Ìgbòho bá sọ wípé ilé ẹjọ́ ni ó kàn tí òun ó lọ pé òun ló fà á tí òun fi ariwo síta wípé wọ́n ti fi kún fọ́nrán òun o wọ́n sì ti yọ kúrò ń bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ bá wa dá sọ̀rọ̀ tó ń lọ yìí ṣé lóòótọ́ ni só ṣeé ṣe àbí kò ṣeé ṣe kí wọ́n fi fọ́nrán tí kìí ṣe tẹni tí kìí ṣe ohun ẹni kó sì jọ ti tẹni lórí WhatsApp tí wọ́n sì fi sọ wípé àwáwí àti àhesọ ọ̀rọ̀ òní Ìbà Gani Adams òun ló sọ bẹ́ẹ̀ látẹnu agbẹnusọ rẹ̀ Kẹ́hìndé Rẹ̀mí a tún máa fún yín níròyìn mi lórí bó ṣe ń lọ ẹ rí i pé Gbos ni Ìbà Gani Adams ní wọ́n ti fi kún wọ́n ti yọ kúrò ohun òun kọ́ ni wọ́n ń sọ lórí WhatsApp.